Sà, ẹ kú ọjọ́ mẹ́ta sá o, ẹ kú iṣẹ́ ìlú o, Ọlọ́run yóò máa sa agbára yín dọ̀tun sá o. Ẹ jẹ́ kí àwọn tó wà nílé mọ orúkọ yín sá, bó tẹ̀ jẹ́ wípé òdú ni yín ẹ̀ ń ṣàìmọ̀ fún olóko, bó tẹ̀ jẹ́ káwọn tó wà nílé kó mọ orúkọ yín sá. Orúkọ mi ni wòlíì àti ajínrere Joseph Gẹ́gẹ́ Ojú Abíọ́nà aka Àrólé Babalọ́lá. Babalọ́lá, ẹ kú ọjọ́ mẹ́ta sá. Ẹ lẹ́ sá. Kí ohun gbogbo tó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà sá, kí lẹ rí sí sá? Àsọọ́lẹ̀ bàbá wa Àpọ́sù Babalọ́lá ló ń ṣe ní wa lórí tó ní Yorùbá fẹ́ gba òmìnira ní 1957 ló sọ̀rọ̀. Ó ní wá fún wọn, ó ṣùgbọ́n sójà ni ó máa rúlu. Ó ní wá wá sọ òmìnira di omi ìnira fún wa. Tẹ́mi kàn rí ni pé máa ń kó ọ̀rọ̀ Ọlọ́run kéré nígbà mìíràn torí pé a gbà wípé kì í ṣe Ọlọ́run ló sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ ní tòkè sọ̀rọ̀ á sọ̀kalẹ̀ sọ̀rọ̀. Ẹnu àwọn èèyàn náà ló máa lò. Èèyàn ló máa lò. Bàbá yìí ti kú láti 1959 lónìí, gbogbo àwọn nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ tó sọ ọ́ lẹ̀ tàkọ́lẹ̀ wà lẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ wà lórí. Ọ̀rọ̀ Nàìjíríà ni pé kò sóhun tẹ́mi rí bẹ́ẹ̀ kò sí Nàìjíríà mọ́, kì í ṣe ìlú mọ́ torí eku ò ké bí eku, ẹyẹ ò sì ké bí ẹyẹ. Kí lẹ rí sí ọ̀rọ̀ Yorùbá Nation sá? Torí a rí i pé ẹ̀yin náà jẹ́ kan nínú àwọn ògbóǹtagìrì tó ń sásòkè sásódò pé kí. Ọlọ́run ò bá mi sọ̀rọ̀ pé Yorùbá ò ní lọ, ohun tá a kàn nídìí ni pé kí Yorùbá kan ṣọ̀kan. Èṣìṣú ọwọ̀ kì í ṣe iṣẹ́. Oníkálukú mú grievances àbí ọ̀tún ohun tó wà lọ́kàn rẹ̀ sí ìfẹ́ ara rẹ̀ lè lọ oko. Oúnjẹ wọn. Lábẹ́ ọdún kejì sẹ́yìn ni mo sọ fáwọn èèyàn wa kan tá a jọ ń sọ̀rọ̀, mo ní ẹ gbọ́ o, mo ní gàrí ń bọ̀ wá wọn o, torí ohun tí mo rí ńgbà náà ni pé mo rí pé àwọn Fúlàní àwọn Haúsá wọ́n á gbé tírélà wá ẹ̀gẹ́ tó yẹ kí a sì máa jẹ torí àwọn ènìyàn wa fẹ́ràn owó ju ẹ̀mí wa lọ. Tí a ò bá fẹ́ràn owó ju ẹ̀mí wa lọ ni a ti mọ ìpèsè náà fẹ́ pa wá sínú ebi. Wọ́n dẹ̀ ní tí ebi bá ti kúrò ní ìṣẹ́ Nàìjíríà ò sí ní. Àwọn kan sọ wípé òmìnira Yorùbá kọ́ ló kàn, pé kí Yorùbá ó yan ọmọ gẹ́gẹ́ bí pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà ló tọ́. Bọ́lá Ahmed Tinubu, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti wà ń bẹ̀rẹ̀ síta. Ipa wo la lè rí pé ó kó fún ìrọ̀rùn àti ìgbé ayé ìrọ̀rùn fún àwọn ọmọ Yorùbá sá? Ẹ ṣe púpọ̀. Tí ẹ jẹ́ kí n sọ àlàyé kan pé mo máa fi ṣàkàwé ni. Tí Awólọ́wọ̀ bá jí dìde kó padà bọ̀ sórí oyè láì jẹ́ pé wọ́n pé wa oníkálukú máa lọ kó lọ ṣèjọba ilé ẹ̀ kí kò sẹ́nìkan tó lè débẹ̀ ní Yorùbá tó lè lóun máa tó. N tẹ́ sọ ń sìn ni pé Awólọ́wọ̀ kò jí dìde sá, kán wá gbé sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Nàìjíríà ò lè tòrò mọ́. Kò lè túnṣe. Ẹ lọ kọ déètì ilẹ̀ wòlíì lèmi. Orílẹ̀-èdè tó ti kú ni sá. Ó ti kú pátápátá. Ní bàbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń gbọ́ ìtàn ọmọ kan ó ń pèrè ní àpótí ẹ̀rí. Ó ní òun fẹ́ dojú ìjà kọ àwọn tó bá pariwo Yorùbá Nation, pé tíjọba bá fún un lórí ọ̀fẹ́. Àmọ́ bóyá adẹ̀ ń gbọ́ pé ọmọ yẹn ti wá sọ́dọ̀ yín rí. Bẹ́ẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ lé lọ́dọ̀ mi ni. Ẹ lé àpótí ẹ̀rí lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni torí pé ìgbà tó máa dọ́dọ̀ mi ó ní CAC ní bàbá òun, ó lóun ti di kérúbù. Ìgbà tó máa di pé mo rí pé àwọn nǹkan tí ò yẹ ká bá lọ́wọ́ ọmọ Ọlọ́run tí mo rí lọ́wọ́ ẹ̀ ìwà ni mo dìbí tiẹ̀ pé kó má pè mí. Bí kí lẹ bá lọ́wọ́ ẹ̀ sá? Àwọn ohun tí ò yẹ ká rí lọ́wọ́ ọmọ Ọlọ́run bí ohun tí kí ìrántí Ọlọ́run máa sọ wípé òun túbọ̀ tí àwọn ọmọ ayé jẹ bí sìgá kó wà lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ẹni bẹ́ẹ̀ mi ò lè lọ. Àtẹ̀gbọ́ pé wọ́n ká igbó mọ́ ọwọ́ ẹ̀ nígbà tí àwọn àti Bishop Macaulay ń bọ̀ lọ́dọ̀ yín. Macaulay ló sọ fún mi, ó ní wọ́n dá wọn dúró lójú ọ̀nà, olóòrùn ló jẹ́ kán pẹ́ dọ̀dọ̀ mi.
ó ní owó lòun fi bẹ̀bẹ̀ ó ní wọ́n ní kóun máa lọ ó ní ṣùgbọ́n òun fowó bẹ̀bẹ̀. wọ́n fẹ́ mú àpótí ẹ̀rí lẹ̀. bẹ́ẹ̀ ni so Macaulay lòun bẹ̀bẹ̀ ni pé a ti gbọ́ pé òun ló mú jáde. òun ló mú Macaulay mọ̀ mí. ok. òun ló mú Macaulay wá sọ́dọ̀ mi tó ní bíṣọ̀bù kan èmi ni mo fa Macaulay sínú ẹgbẹ́ Ìlànà. so ìrìn àjò èmi mo mú Macaulay lọ́jọ́ kan ojú ẹ̀ ni mo mú mọ́ Dr. Oríire tí mo mọ ọmọ àwétà ń pè ní tó wà nífẹ̀ẹ́ àṣíborí òun ló kírètì àṣíborí bíṣọ̀bù àtọ́lágbé ọjọ́ kan yẹn ni mo mú bọ̀ ọjọ́ òun náà ni mo mú dọ́dọ̀ Adélakùn ọmọ Adélakùn tó jẹ́ sẹ́kítírì Ìlànà ńgbà náà tí mo fi introduce ẹ̀ sí wọn ibi tó ti ráyè wọlé nìyẹn ṣùgbọ́n àpótí ẹ̀rí ló mú dé ọ̀dọ̀ so ibẹ̀ ló ti sọ fún mi pé nígbà táwọn ń bọ̀ lọ́dọ̀ mi kọ́ lọ́ọ́ ló lu àwọn o pé òun ló sọ fún mi pé wọ́n ká igbó mọ́ ọwọ́ ẹ̀. pé wọ́n rí nínú báàgì ẹ̀ pé ibẹ̀ ló ti wá wò pé wọ́n fẹ́ lò ó lẹ̀ ń dẹ̀rù ra bẹ̀bẹ̀ nìkan jọ pé a ti ń gbọ́ pé wọ́n mú lẹ̀ ó lóun ní iye tó owó tó yẹ kóun ná òun fi bribe àwọn ọlọ́pàá. now àpótí ẹ̀rí sọ pé òun fẹ́ dojú ìjà kọ àwọn ọmọ Yorùbá nation. ẹ jẹ́ gbìyànjú ẹ. ó lọ kó àwọn kan síta pé àwọn Àgbẹ̀kọ̀yà pé tí ìjọba bá fún wọn ní oore ọ̀fẹ́ àwọn máa gbé súnmọ́ àwọn ọmọ Yorùbá nation tó bá gbé mú àwọn dẹ̀ máa bá wọn jà gan pé ǹjẹ́ tẹ bàbá ṣe lè sọ wípé olóyè Chief Sunday Igboho àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n fẹ́ dà lóru ni. no ṣé wọ́n ń bá ìjọba jà ni. wọ́n bá ìjọba jà o. allegation tí àpótí ẹ̀rí fi kan àwọn tó ń tẹ̀lé olóyè Igboho ni àti Sunday Igboho. èmi lè fọwọ́ sọ̀yà olóyè Sunday Adéyẹmọ ọmọ Ìgbòho is a God choose. Ọlọ́run yàn án. èmi tẹ́ rí ní iṣẹ́ olóṣèlú mi ò lòdì sí ìjọba ṣùgbọ́n ohun tí olóyè ń sọ ni wípé ìyà tó ń jẹ wá Sunday Adéyẹmọ ọmọ Ìgbòho kì í ṣòwò ló wà gbogbo àwọn ẹ̀wà ní òyìnbó tó bá gbéra sí tó lówó wá sí Nàìjíríà mọ̀ kí lẹ fẹ́ kò sí lẹ́ni tó lè mú bọ̀tà àpótí ẹ̀rí ló fẹ́ da ìlú rú ni. àṣìsọ ọ̀rọ̀ ló ń sọ ẹ wí pé wòlíì gẹ́gẹ́ ojú sọ pé àṣìsọ ọ̀rọ̀ ló ń sọ àwọn gangan ní adàlú torí ìránṣẹ́ onítìrí ni. ní àpótí ẹ̀rí. bẹ́ẹ̀ ni. now àti onítìrí àti gbogbo ẹ̀ ìjọba Nàìjíríà ló ń wá ọ̀nà pé tíjọba Nàìjíríà bá gbà wọ́n láàyè àwọn òun àti àwọn Àgbẹ̀kọ̀yà tó kó sẹ́yìn pé wọ́n á bá wọn ọmọ Sunday Igboho jà gan. wẹ́ẹ̀mì máa Àgbẹ̀kọ̀yà tiẹ̀ torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wà ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. ẹ̀yin náà wà ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. so ID card mi wà tí mo fi jẹ́ Àgbẹ̀kọ̀yà mi ò ń ṣe pé bóyá mo ṣèṣe ṣìṣì so bóyá ó ní Àgbẹ̀kọ̀yà tó ń kó jọ tí ó fẹ́ lò this is my ID card for Àgbẹ̀kọ̀yà. ID card bàbá rí fún Àgbẹ̀kọ̀yà sẹ́yìn lítìrí lọ ṣe rí bẹ́ẹ̀ Àgbẹ̀kọ̀yà so mẹ́bà Àgbẹ̀kọ̀yà ní nọ́mbà káàdì yín 7001 wọ́n ní Àgbẹ̀kọ̀yà ti security làwọn eléyìí náà ń tọ̀dọ̀ yín sí Àgbẹ̀kọ̀yà security and peace keeping warrior so bó ni oríṣi Àgbẹ̀kọ̀yà mélòó ló wà sá. ṣàbẹ̀ pé oríṣiríṣi ẹgbẹ́ ló ń dá ẹgbẹ́ lẹ̀ nígbà tí oríṣiríṣi àwọn ẹ̀hànnà ọmọ ló ń dá ẹgbẹ́ lẹ̀ nígbà tí ebi bá ń pa wọ́n. so ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní ìwé ẹ̀rí wọ́n kàn kóra wọn jọ ni. gbogbo ẹgbẹ́ tèmi wà mo ní ìwé ẹ̀rí ẹ̀ lọ tí mo lè tẹ́ndà. ṣé rí ohun tó kàn dùn mọ́ mi tó ju mi dùn ni pé gbogbo àwa tá a jẹ́ ẹni tí a papọ̀ mọ́ bàbá wa Professor Bánjí Akíntóyè tá a gbà ní lídà pẹ̀lú Sunday Adéyẹmọ ọmọ Ìgbòho èyí tí mo kàn máa rọ̀ wá ní pé ẹ jẹ́ ká wá ṣera wa lóṣooṣù ọ̀rọ̀ ká gbàgbé ọ̀rọ̀ wọ́n ní. tí wọ́n bá sọ̀rọ̀ ẹnìkan fún yín ẹ wádìí ẹ̀ dáadáa ká tó máa
torí pé ohun tí wọ́n máa lò ní pé ẹni tó bá rí mọ̀ pé ó ń ṣiṣẹ́ tí wọ́n rí mọ̀ pé ó ń ṣiṣẹ́ wá wá irọ́ kan bàǹtà láti pamọ́ kí wọ́n lè kó lè sun. bàbá mi ǹjẹ́ ó yẹ kí orú ọmọ tó pera ẹ̀ ní àpótí ẹ̀rí kó sọ̀rọ̀ kí Yorùbá máa kọ́rọ̀ ẹ̀kú múlẹ̀ nílẹ̀ Yorùbá. kí ló jẹ́ ta ló mọ̀ ọ́ ó nínú CAC náà bí òun sí. ó sáwọnú kérúbù. ó sáwọnú kérúbù. tẹ̀síbí mùsùlùmí tó wà lọ́rùn ẹ̀ ń sìn ó lé ní mẹ́fà. ó ti di aláfàá. ṣé ara àwọn wọ̀nyẹn. òun sá káàkiri ni. ara àwọn wọ̀nyẹn gángan ló ba kìrìsìtẹ́nì jẹ́ tán fi ń sọ̀rọ̀ sí wa torí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló rẹ́dì ní underground mo rí àwọn pásọ̀ bíi márùn kan tán ìbá mi ṣe pàdé lánàá pé ṣùgbọ́n ìgbà tán sọ pé òrìṣà náà fẹ́ máa bọ́ ń bẹ̀ pé ẹni tí ò bá ti bọ òrìṣà wọn ò ní gbà wọlé pòun ló jẹ́ káwọn náà ṣàṣẹyìn ṣùgbọ́n èmi fi yé wọn wípé. bàbá Akíntóyè ò sọ pé òrìṣà la fẹ́ máa bọ̀. òun náà mo sọ fún èmi náà jẹ́ kó yé wọn wípé kò rí bẹ́ẹ̀ mo rí pásítọ̀ lánàá tó jẹ́ pé ẹni tó jẹ́ pé bàbá Akíntóyè ló kọ ní Christ school tó dẹ̀ sọ pé gbogbo ara mi ti wá tẹ̀lé bá bàbá yìí. ọ̀rọ̀ ìmọ̀ràn fún ọmọ Yorùbá tá à ń pòǹgbẹ fún orílẹ̀-èdè títí wa ṣé ká jáwọ́ ni àbí ká túbọ̀ máa tẹ̀síwájú sá ká tó. tá a bá jáwọ́ àwọn ìran ọmọ wa lọ́la èpè tí wọ́n ń ṣe fún wa á ju ti àwọlẹ̀ torí àwọn ọmọ wa kì í ṣe torí tiwa yìí ṣé ojú mo máa jẹ ni mo fẹ́ máa sáré ní over 77 years ni màá ṣiṣẹ́ bá ní mò ń sáré àbí gómìnà ni mo fẹ́ dù. èmi rọ àwọn ọmọ wa tó wà ní politician gangan káwọn náà ronú ara wọn wò pé the solution fún orílẹ̀-èdè ni pé kóníkálùkù máa lọ sáyé orílẹ̀-èdè tí wọ́n bá dẹ̀ máa ṣe àti ní political zone tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ mẹ́fà kó kú pin bẹ́ẹ̀ oníkálukú fọ́ sáyé ẹ̀ tó bá ní nǹkan tí wọ́n máa fún wọn lókè bíi ti Amẹ́ríkà kọjọ sọ jùbájù ni ẹ kó má di ogun kó má di ọ̀tẹ̀ ṣùgbọ́n téèyàn kan bá lóun fẹ́ gbógun wá o Ọlọ́run á bàjẹ́ torí pé. òun tẹ̀ ń sọ fún wa ni pé ọ̀nà àbáyọ fún ìgbé ayé ìrọ̀rùn ọmọ Yorùbá ni pé ká kúrò nínú Nàìjíríà. bẹ́ẹ̀ ni o kò sí nǹkan méjì. orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. orúkọ mi ni wòlíì àtàjírere Joseph Abiona gẹ́gẹ́ ojú aka àrólé babalọlá. ẹ ṣeun sá a máa rí yín bá sà. Thank you sir.